Ìjàyè làwà yìí. We are here live at Akowoye Ìjẹ̀bú. Onífádé Festival 2025. Àṣírí ṣàmọ́lò. Definitely. Celebrating the culture. We are here live at Akowoye Ìjẹ̀bú. Festival. Bàbá ilé Èdùmàrè ìwọ la wá rúbọ fún ọ tẹ́wọ́ gbọ̀rẹ̀ wá. Tẹ́wọ́ gbọ̀rẹ̀ wá bàbá wa tẹ́wọ́. Tẹ́wọ́ gbọ̀rẹ̀ wá bàbá wa tẹ́wọ́. Bàbá ilé Èdùmàrè ìwọ la wá rúbọ fún ọ tẹ́wọ́ gbọ̀rẹ̀ wá. Tẹ́wọ́ bàbá yìí. Obìnrin náà yẹ̀ ya o. Obìnrin ló máa pọ̀ jù. That's the Yamode of Jebuland. Yamode Akile Jebu. That's our being of Jebuland. Hello to you, likewise. Hello, likewise Onífádé, likewise the Olórí Ọ̀dọ́ Ọ̀jẹ̀ of
Akile Jebu, yes, definitely. So the Fire Festival is about to start. Fire Festival. Eriwoya, Isuku, Kerio. Just keep following us. Oni ọdún tó ọdún jọ, ọdún tó rè o, ọdún jọ, aṣọdún o, aṣàmọdún o, ọdún tó ọdún jọ, ọdún tó rè o, ọdún jọ, aṣọdún o, aṣàmọdún o, ọdún tó lé ní o, ọdún jọ, ọdún tó rè o, ọdún jọ. Yeah.
Ṣojú ẹni kò lè ṣẹ̀yìn ẹni adúlábùkì tó ń tẹ̀ dán àwọn ọlọ́jọ́ mi ṣojú ara wọn lè ra wọn o ọ̀rọ̀ yanupa ọ̀rọ̀ yanumu ni yanumu ọ̀rọ̀ yanuko fóònù ọ̀rọ̀ mo bá ẹ̀fẹ́hùn jíjẹ o mo bá ẹ̀fẹ́hùn mímu o mo bá ẹ̀fẹ́hùn kágbénáwó ojú ara ìṣòkò pápúná. Kọ́lá gbogbo máa lò kó ní ṣàkẹrẹ tó máa lò. Ẹ̀kọ́ ti ẹ̀ẹ́dẹ̀jú wẹ́ o. Má lè bá mi kọ́ọ̀pù yẹn bá mi kọ́ọ̀pù. Ọkùnrin yẹn bá mi kọ́ọ̀pù náà. Èmi náà fẹ́ wọ́n. Ẹ máa rẹ̀ bẹ́ẹ̀ mú. Ẹ mú omi lẹ́mú omi. Àìbẹ̀rẹ̀ o, ẹ má ìdèjú o.